rí ẹ̀yọ́ ọmọ Yorùbá tá máa ń sọ fún pé owó wà nínú transportation. Èèyàn kì í kó transportation fún àwọn tí wọ́n máa mismanage. Ìdí táwa ṣe ń sọ pé a fẹ́ system tó ń ṣiṣẹ́, kò ń ṣe irú tí tẹni lọ́wọ́lọ́wọ́ nísìnyí, tẹni nísìnyí ò ṣiṣẹ́, fraud ló wà níbẹ̀. Ẹ̀yin náà ẹ wo station yẹn, ṣe rí bóyá busy from left back, and this is the reason why ta ṣe ń pariwo pé a fẹ́ Yorùbá nation. Kò ń ṣe pé àkànná a fẹ́ Yorùbá nation, a fẹ́ Yorùbá nation nítorí pé òun nìkan ní ọ̀nà àbáyọ tí a lè fi rí oríire wa. Sórí gbogbo àwọn tó ń wò yìí, kò sí tó kàn wọ́n pẹ́ lọ́rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ Nàìjíríà. Àwa ta lè pariwo ẹ̀, àwa ta lè sọ, òun ni àwa Koiki Media. Kò yẹ nísìnyí, Koiki Media bringing the world closer to your doorstep. You can see, right? Tabana first system to ṣiṣẹ́. This is exactly what we are talking about, and we will not stop. We will continue to advise and say it exactly the way it is. Koiki Media bringing the world closer to your doorsteps.